Gbéraga, mo tó tán, mo mọ̀ tán, òun ló fi ba ayé ara ẹ̀ jẹ́. Bọ̀ nínú ìwòye tèmi ṣáà lè sọ pé Aláàfin gbéraga sá àbáwọn kan náà ń kọ́ Aláàfin. Ẹ máa gbọ́ gángan gbéraga. Lọ́nà wo bàbá? Ẹ ṣé. Àbí ó lè ṣèṣe Olúwo ní ń kọ́? Bólúwo bá tiẹ̀ kọ́, òun gángan ó gbéraga ni. Mi ti bò. Tí ò bá gbéraga, èèyàn máa ń mọ ẹni tó jù lọ ni. Ó yẹ kó mẹni tó jù ń lọ. Tí ò bá gbéraga, òun náà gbéraga kò ṣe kò mọ̀ pé Ilé Ifẹ̀ ó ti wà kó tó di pé Ọ̀yọ́ ẹsẹ̀ dé. Ó yẹ kó mọ̀, ṣé kò mọ̀ pé ọba ti wá láti Ilé Ifẹ̀ wá rúùlù Ọ̀yọ́. Ṣé kò gbọ́ náà tàn rí? Ó yẹ kó mọ̀, so ìgbéraga ni. Lóòótọ́ Olúwo lè máa kọ àbédèmí òye, ṣùgbọ́n tán bá ní kí irú ẹ̀yẹn kó kí wọ́ bọ̀ná, tó yẹ kó náà lè tọ́ bọ̀ná. Kò yẹ kó lè tọ́ bọ̀ná. It's not a kid. Kì í sọmọdé. Kì í sọmọdé, ó yẹ kó yé lè yé, ó yẹ kó pọlọ ẹ̀ lè sílẹ̀. A jẹ́ pé nǹkan tẹ́ ń sọ ni pé ó yẹ kí Aláàfin lè wá sí Ilé Ifẹ̀. Yes. Ṣé wọn kò ní máa wò wípé ta ló ń fẹ́ wá bá nífẹ̀ẹ́? Ṣé ò ní máa wò bẹ́ẹ̀? Orísun ẹ̀ ní. Ẹni tán bá ti sọ pé yóò bá ní Ilé Ifẹ̀ lórísun ẹ̀, a ní orísun méjì. Ok, nígbà tí Ìbàdàn tó mọ̀ pé Ilé Ifẹ̀ ló ń ti lọ, ṣé Ìbàdàn ò ju Ọ̀yọ́ lọ? Ṣé Ìbàdàn tún ju Ọ̀yọ́ lọ ní bàbá? Ok, ilẹ̀ ibi tí Ọ̀yọ́ wà yẹn, wọ́n yà lónìí. Ogun ti kó wọn nílùú wọn níbi tán kọ́kọ́ ṣètù sí. Lọ́yọ̀ọ́. Ibi tán wà yẹn wọ́n yà lónìí. Ok, bí kàtẹ́ bọ́ sí ibi tó kéré, tẹ́ bá wo nǹkan tó ń lọ lóde òní náà, wàhálà yẹn tẹ́ bá wo báyìí, irú wọn yẹn náà tó bọ̀ fẹ́ kírètì àwọn Fúlàní yẹn láti pé kán wá máa jẹko nílẹ̀ Yorùbá bíi ti bò tàbí kán wá máa yọ á lẹ́nu. Nígbà tó Olúwo bá sọ pé ìran bàbá òun ní Fúlàní tó ní ká máa bọ̀ nílùú. Ok, irú Aláàfin tó yẹ kó parapọ̀ máwọn Yorùbá tó kù pé ẹ gbọ́ bó láti lé àwọn wọ̀nyí sẹ́yìn. Tí ò sì yẹn náà, ṣé tó bá ti yá ságbára ẹ̀ máa ka? Agbára ẹ̀ ò ní ká wàhálà yẹn mọ́. kì í ṣe Ifá ló mú Aláàfin. Ṣé rí. Torí ẹni tí Ifá bá mú gbogbo nǹkan máa ń tùbà túṣẹ ni. Ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín. Ṣé rí àwọn bàbá wa tán ná dáfá Aláàfin? Kọ́lọ́n kó yọ wá, kọ́lọ́n kó dẹ̀ kó wa mọ̀ ọ́ ṣe. Ó yẹ kán lè rí náà rí nínú Ifá pé ẹni ìgbésẹ̀ tó máa gbígbẹ̀yìn ni. Bíi ti bó bàbá. Pé yóò bà nǹkan jẹ́ tó bá ti débẹ̀. Aláàfin ti ń ba nǹkan jẹ́. Ó pọ̀ jù. Ó pọ̀ jù. Ó pọ̀ jù. Ó pọ̀ jù. Gbogbo ìtàn ẹ̀ tó wá ń tàn káàkiri sẹ́mọ̀ pé ká ní pé ó gbọ́wọ́ ẹ̀ síbi tọ́wọ́ ń gbé, ayé ò ní gbọ́ ìtàn ẹ̀.
wọn dẹ̀ ní máa sọ̀rọ̀ ẹ̀ wọn ní máa sọ̀rọ̀ ẹ̀ pọ̀tìgbà tí ò gbowó ẹ̀ síbi tọ́wọ́ ń gbé wọn nìtàn ẹ fi ń tàn káàkiri. Aláàfin ṣe kinní kan mo fẹ́ kẹ́ ẹ tàn mọ́lẹ̀ sí mọ́mọ́ ẹ mọ̀ọ́mọ́ ṣe lágbọ́dọ̀ lọ́hùn. Aláàfin ṣe kinní kan mo fẹ́ kẹ́ ẹ tàn mọ́lẹ̀ kékeré sí i tó rà nípa ẹ parí. Ọọ̀ni ó lo gbòǹgbò tán microphone ó wá fún Aláàfin, Aláàfin wá fi sẹ́yìn báyìí ó wá mú mi. ṣe mọ̀ pé mo fẹ́ sọ nǹkan kan fún yín lénìí ẹni tínú ẹ̀ ò bá ti mọ́ ẹni tínú ẹ̀ ò bá ti mọ́ wọ́n sì máa ń ṣe nìyẹn tẹ́ bá dójú agbo ibì kan ẹ dá wọn mọ̀ yàtọ̀ ńbẹ̀ àbédèmí òye ẹ mọ̀ wọ́n yàtọ̀ ńbẹ̀ tẹ́ bá lọ ibì kan ẹ mọ̀ wọ́n yàtọ̀ ńbẹ̀ àbédèmí òye láàrin àwọn lọ́balọ́ba inú ẹ̀ ò mọ́ ni. Ní Aláàfin. Yes inú ẹ̀ ò mọ́ ni tínú ẹ̀ bá mọ́ ó yẹ kó mọ̀ pé bàbá ni Ọọ̀ni jẹ́ sí òun kò lè sí nǹkan tó lè sọ pé kó ṣe òun bọ̀ nígbà tínú ẹ̀ ò mọ́ òun ti rò pé bóyá wọ́n fi nǹkan sára microphone yẹn ni inú ẹ̀ ò mọ́ ni tínú ẹ̀ bá mọ́ kò ìyẹn ò kì í ṣe. Olúwo tí ẹ ń sọ àwọn ọ̀rọ̀ kan Olúwo ní kò sí ọba tó tóun ní ọba tó jù ú lọ́lẹ̀ Yorùbá. èyàn á ti mú gbó lẹ́mọ̀ occasionally mo máa ń sọ categorically igbó ò lè jẹ́ kẹ́ni yẹn ní làákàyè láéláé àtẹ̀múkúmu èho ọba tó bá ń fa sìgá láàrin ìgboro sọ́ba ni láyé àtijọ́ wà ní wọn kì í rẹ́rùn òjijì mọ̀mọ́ wọn àìrí ibi tán bá ti jẹun láwọn ọba rárá a ti ní àṣà yẹn nílùú mi bí o ọba yìí ò ní jẹun lójú èèyàn láyé ọba yìí jẹun lójú èèyàn láyé àfi tó bá jẹ́ irú mo ṣe jẹ́ babaláwo ń sìn bóyá lọ bá bọfá bóyá lọ bá ṣàdúà bàbá òbí tiẹ̀ ní but kí wọ́n dédé gbóúnjẹ wá láàrin òpè rárá. tàbí kọ́ bá lóyún máa wọ ní kàkiri kọ́ máa fẹ́ jẹ̀sẹ̀. ẹ̀kọ́ lóun fẹ́ gbá table tennis. so. bàbá bó ló ṣe yẹ kọ́ bá gan mọ̀ sí ilẹ̀ Yorùbá tọ́ba tó bá jọba gidi bó ló ṣe yẹ kọ́ mọ̀ sí. ṣe rí nǹkan tí ó yẹ káwọn ọba máa ṣe èèyàn mímọ́ ni Yorùbá pè ní ọba tó dẹ̀ bá lérí gbogbo nǹkan àbédèmí òye ṣùgbọ́n lóde òní kẹtórí ọba ní patí kó tó máa jẹun rárá gbogbo àwọn ẹ̀wà pálapàla wọ̀nyẹn kò tọ́ sí ọba kò tọ́ sí ọba ibi mímọ́ ló yẹ ká máa rí ọba nílẹ̀ Yorùbá kì í ṣe ibi tó bá dí kì í ṣe ibi táwọn kan bá tẹ̀ ń mú gbó tó ń sọ pé ẹjọ́ ẹ bá ń ta kankan fọ́mọ rárá ọba ìṣe yẹn tàbí kọ́ bá máa gba sìgá mu. sáwà sọ wípé ẹni tó dá fàyè lò irọ́ lọ́dá ni tó dẹ̀ sọ̀rọ̀ kan lọ́jọ́ kan. ẹ máa gbọ́ kẹfà ó forí jìn wá o kẹfà ó forí jìn wá ṣùgbọ́n èmi ò ní gbàgbọ́ pé wọ́n dá Ifá. ní ìwò yes kí ló tẹ̀ fi sọ bẹ́ẹ̀. ẹ ṣe mọ̀ pé wọ́n lè ní interest sí wọ́n dẹ̀ lè yes wọ́n lè ní interest sí tó máa pàpà dá Ifá wọ́n ṣàṣì tìtù dẹ́ àwọn bàbá wa kan wà ní Ìwó tán jẹ́ awo tá a dẹ̀ bárò wà ọ̀dàlẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ wọn rí yes tán gbogbo bó ṣe ń ṣe wọ̀nyẹn tínú wọn gan ò dùn sí ṣùgbọ́n gbogbo nǹkan wọ̀nyí ọwọ́ àwọn afọbajẹ ní wàhálà yẹn tó bọ̀ wá jù tẹ́ ẹ̀ bá múra dáadáa tẹ́ ẹ bá dáfá lọ́dọ̀ àwọn afọbajẹ yẹn tẹ́ ẹ bá wọn àná jẹ́ kẹ́ ẹ rí pépà yẹn o agbára káká lẹ́ẹ̀ fi sọ pé ẹ wá ẹ jẹ́ káwa náà rí nǹkan yẹn tẹ́ ẹ bá tán bá fi lè dìde
tó bá jẹ́ ibi tán ti fẹ́ bàbá Ifá tẹ̀ dáhùn náà ẹ̀yọ àti ètò bá mú ẹsẹ̀ bí wọ́n lọ nìyẹn. Àjẹ́ pé nǹkan mìíràn ti wọ̀. Bàbá ẹ jẹ́ ká wá lọ sí ọ̀dọ̀ àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá. Ṣé ẹ ṣe pé àwọn lọ́balọ́ba ọ̀pọ̀lọpọ̀ ṣé ìsan náà ń balẹ̀ Yorùbá jẹ́ báyìí? Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn agbésùnmọ̀mí, àwọn ajínigbé, ẹ wò wọ́n ti lọ sí ìpínlẹ̀ Ondo ní ọ̀sẹ̀ kan sẹ́yìn, wọ́n lọ pa ọba kan mẹ́. Ní ọba náà pa o. Kì í sóje òye o. Bàbá kí lẹ rí sí irú ọ̀rọ̀? Ṣé rí irú ọba tán pa yẹn báyìí? Irú ọba tán pa yẹn kí Ifá forí jìn, ó lè jẹ́ pé wọ́n dọ́dọ̀ ẹ̀ tán bá ṣe negotiation, torí káwọn yẹn náà tó wọ ìlú kan wọ́n ní wọ́n á ti kọ́kọ́ lọ ránṣẹ́ sílùú yẹn tán bá wọn ṣe negotiation, tán bá ti gbà fún wọn. Ẹ wo irú ilé tó ń ṣẹlẹ̀ ní Ìlọrin báyìí, ṣe mọ̀ pé àwọn Yorùbá, àwọn ọba tán jẹ́ ọba Yorùbá ní Ìlọrin tán dé adé, ìlú wọn náà ti ń jà ní Kwara State yẹn. Ìlú wọn àwọn onísùnmọ̀mí ti ń jà ní Kwara State. Ìlú àwọn tó jẹ́ pé ẹ̀mí àwọn wọn débẹ̀. Bàbá kí ló dé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tán máa fi fìfà parọ́? Ẹlòmíràn nǹkan tí fà ọ̀ sọ wọn á ní fà sọ. Kí ló dé tán máa fi ṣe bẹ́ẹ̀ bàbá? Lámà àkọ́kọ́ ẹ ṣe bàbá wa olóòtú. Ọ̀nà àti jẹ́ ó máa múlò mẹ́yàn parọ́. Àbédè mi ò yé. Bẹ́yìn ó bá tẹ̀ wá parọ́ kì í ṣe irọ́ tó bá lágbára nídìí Ifá. Ọ̀nà àti jẹ́ òun ló mọ́ ẹlòmíràn parọ́. Nǹkan tí Ifá ò bá gbà wọ́n á ló gbà á. Ọ̀nà àti jẹ́ náà ni. Tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Tí Ifá bá sọ pé méwúrẹ́ kan wá, Ifá gan sọ pé ojú oní nǹkan lòun ṣe máa ń jẹ nǹkan tóun ó jẹ. Wọ́n ní Ifá wí. Ṣùgbọ́n kì í wá ṣe pé kí Ifá gba ewúrẹ́ kẹ́ni kó lọ mú màálù wá. Kí Ifá gba ewúrẹ́ kẹ́ni àgbò 3 ní ó rà, màálù 4 ní ó rà. Kò bá ẹ̀sìn, kò bá ìlànà Ifá gan mu. Ifá fẹ́ kó sòótọ́, nídìí òótọ́ yẹn wàá tún jẹ. Òun lọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn babaláwo tó fi dàbí pé ayé ti ń sá fún wọn náà nà. Nígbà tí wàhálà bá ti pọ̀ jù, tí irọ́ pípa yẹn bá ti pọ̀ jù, ayé á sà. But tí babaláwo bá sọ nǹkan tó bá mọ̀mọ́ nídìí Ifá, ẹsẹ̀ 2 lókè, ẹsẹ̀ 3 lókè tó dẹ̀ ti jára ẹ̀ sí mi. Adìyẹ ní Ifá igbá o, ìyẹn ní àlùbáríkà ju pé Ifá gba adìyẹ kan nìkan lọ méwúrẹ́ wá. Pé ewúrẹ́ dandan wọn máa lò láti fi ṣe nǹkan yẹn. Ìyẹn ti pọ̀ jù. Ṣé pé o gáàpù owó ewúrẹ́ tàbí ewúrẹ́ sí màálù? Gáàpù yẹn ti pọ̀ jù. Kò yẹ kó lọ bẹ́ẹ̀. Ẹ ṣé. Àwọn kan àti ẹ̀tún máa ta tán bá ṣètùtù tán. Ẹran tán bá fi ṣètùtù tán, àwọn mìíràn máa tà fábòkí. Àwọn ò mọ̀ wípé ọ̀hún ni. Nítorí pé wọ́n bá èṣù pín oúnjẹ ni. Nígbà tó bá dẹ̀ yá, èṣù ti máa padà yọ ìdá 10 yẹn lọ́wọ́ wọn. Yes. Ẹran tá a bá fẹ́ bọfá, èṣù á jókòó á fẹ́ jẹ tiẹ̀ ń bẹ̀. Gbogbo àwọn ọmọlẹ̀ wọn tó ní ẹran wọn á ti jókòó. Ifá gangan á ti jókòó. Náà ẹ wá mú ẹran yẹn, ẹ lọ tà. Èṣù máa gbàdá 10 tiẹ̀ ń bẹ̀ tó bá ti yá. Bọ̀tọ̀wọ́ ẹni yẹn láti wá gbà á. Ẹni tó ní iṣẹ́ gan, tó dá Ifá, tó rú Ifá, tó ní fi owó ẹsẹ̀ tàbí tó gbé ewúrẹ́ wá, kò ṣẹ̀ṣẹ̀ lọ́rùn ẹ̀ mọ́. Kò dẹ̀ sí wàhálà lọ́rùn ẹ̀ mọ́. Babaláwo tó múrú ẹran bẹ́ẹ̀ tí ò pa fún Ifá yẹn, tí ò dẹ̀ fi ṣètùtù yẹn, tó lọ tà á, wọ́n ní wàhálà wà lórí ẹ̀. Ẹ sọ̀rọ̀ kan lọ́jọ́ kan bàbá, torí kò sákòókò. Ẹ sọ̀rọ̀ kan lọ́jọ́ kan, ẹni Ifá náà máa fi mú ọba. Bẹ́ẹ̀ni, Ifá ni. Tí wọ́n lè fi Bíbélì mọ̀ ọba ni. Kò bá mú mi ti bú o. Kò bá ẹ̀sìn ìṣẹ̀ṣe mu.
ìṣẹ̀ṣe la fi dá ilẹ̀ Yorùbá. Ifá ló tẹ ilẹ̀ Yorùbá káàárọ̀ òòtù, Ifá ló tẹ̀ ẹ́ dó. Àbédè mi ò yé ibi ojú ti mọ́ wá, Ifá ló mọ bẹ̀. Làwọn ká wá sọ pé a na Bíbélì kó ó ti yàgò fúnra, kò bá ọ̀nà lọ. Nígbà tá a bá sọ pé a fẹ́ mú ọba tá a lọ gbé Bíbélì tàbí Kùránì, ṣé gbogbo ètùtù tó bá súyọ níbi ọba yẹn láì sọba àwọn Haúsá ó kéde ilẹ̀ Haúsá tẹ̀ ń wò yẹn tẹ̀ pé wọ́n ní àwọn babaláwo tó jẹ́ titi wọn tó jẹ́ pé yanrìn náà ń tẹ̀ tó ń tẹ yanrìn bá a ṣe ń tẹ ìyẹ̀ lórí ọpọ́n báyìí, ṣùgbọ́n yanrìn làwọn ń tẹ̀, òun làwọn náà ń lò láti fi mú ọba wọn, kì í ṣe Kùránì. Ẹni bá súnmọ́ wọn dáadáa wọ́n pé kì í ṣe Kùránì náà fi mú ọba nílẹ̀ Haúsá. Ní àwọn tó ń mú ọba tó ń jẹ́ bí olóyè bí olórí awo lọ́dọ̀ wọn lọ́hùn mọ́mọ́ yanrìn tẹ̀ dáadáa, wọ́n bá wọn mú. Bàbá, ọba tí Ifá bá mú nílẹ̀ Yorùbá bó lẹ́ ṣe dà mọ́? Ẹ ṣé. Tó yẹ pé Ifá gangan ló mú. Ẹ ṣé, tẹ́ bá ti rí ọba kan tílú ẹ tòrò, tí ò sí wàhálà, tí ò sí pé òní à ń lọ kóòtù là ń lọ kóòtù, tó dẹ̀ jẹ́ pé tó rọ lọ́rùn, tí gbé ayé ò fi bẹ́ẹ̀ ní lára, Ifá ló mú. Àwọn ọba míì wà nígbà tán bá ti jẹ oyè yẹn tán, ó tán o, wàhálà ọba dìde. Irú àwọn ọba wo lẹ̀ Yorùbá? Mo mọ̀ pé ẹ̀ta bá ní ká wò. Ẹ ṣé, ẹ má jà sọ̀rọ̀ jìnnà. Ok, irú Olúwo báyìí kì í ṣe Ifá ló mú. Kí ló tẹ́ fi sọ bẹ́ẹ̀? Ẹ ṣé, tó bá ṣe Ifá ló mú, sẹ́rí gbogbo wàhálà tó ń fà lérí ara ẹ̀ rí nígbà nígbà tó bá yá tó bá gbéṣẹ́, àṣírí ẹ̀ sì máa tú bíi ti bó bàbá, nítorí pé àwọn ìdílé ẹ̀ wọ́n sì máa báǹdì wọn bíi ti bó, pé ẹ̀yin wọ̀nyí yóò pẹ́ kọ́ bá dẹ̀ tó kàn yín, tàbí pé kán sọ pé wọn ò fi wọ́n jọba mọ́ nídìílé wọn. Kí ló tẹ́ fi sọ bẹ́ẹ̀? Wọ́n ti bóyá yẹn jẹ́. Olúwo? Bẹ́ẹ̀ ni, nígbà tó Olúwo bá ń sọ pé ìran Haúsá lóhun, ìran Fúlàní, pé ìran Fúlàní lóhun, pé tó ń kó àwọn Fúlàní wọ̀lú, wọ́n ti bàjẹ́ láwọn tẹ́ ẹ rí i pé tí wọ́n bá ti ṣe bísímì láì wọ́n á dẹ̀ pààyàn. Kò sí yẹn níran Yorùbá, àgbórí níran ọmọ aládé pé àwọn kan dédé yọ̀bẹ tọ́dẹ̀ ń dúyàn bẹ́ẹ̀ ní dú ẹran tó wá sọ pé àwọn ìran ẹ nìyẹn. So definitely wọ́n ti mọ̀ bẹ́ẹ̀ pé ọba tó ń jẹ òun ti jẹ ọba. So ti dé àwọn tó ń bọ̀ bẹ́ẹ̀ yẹn ó ti bà oyè yẹn jẹ́ fún. Ọ̀dà bàbá, mi ò fẹ́ gbà kókó ní orí ẹ̀ kí n máa ṣe gé pépèpé. Ọ̀dà ẹ jẹ́ ká wo ta láàfin. A rí wípé ẹ̀yin lẹ́tún lè tàn mọ́lẹ̀. Wá yá tí gbogbo ẹ̀ dàrú tán tó ogun kó wọn gbà yẹn. Ogun adé tálàfin dé gbà yẹn àwọn Haúsá ló gbé lọ. Ẹ dúró, bóyá ọ̀rọ̀ yẹn wá fẹ́ bá mu ládé. Aláàfin ò ládé mọ́, kò ládé. Gbogbo àgbáyé mọ̀ gbọ́n nǹkan tẹ́ ń sọ. Kò ní adé. Ok, látìgbà tó ti joyè mélòó lẹ rí kó dédé gbé adé sórí? Fìlà náà máa ń dé. Fìlà ló ń dé. Ṣé àwọn á lè lọ hun adé kan ní Ọ̀yọ́ ni? Kò sí, yóò délé Ifẹ̀. So ìtìjú pé òun ò lè lọ Ilé Ifẹ̀ báyẹn lẹ́ni tó ṣe rí Ọ̀yọ́ ń gbà míì wọ́n á ní Ọ̀yọ́ ayọ́mọ́lẹ̀, wọ́n bìlífù pé wọ́n gbọ́n jura wọn lọ ní. Bíi ti bó bàbá. Nígbà tó joyè yẹn ṣe ló yẹ kó lọ bá Ọọ̀ni, bàbá yẹn mọ̀ ládé, bó ní ṣe tí wọ́n ládé tí wọ́n máa dé adé. Adé ìṣẹ̀ǹbálẹ̀ tí bàbá ó mà ti bógun lọ ńgbà kan, kó dẹ̀ gbogbo ètò tán bá ní kó ṣe ń bẹ̀ kó ṣe, ṣùgbọ́n ẹ̀wà ò gbéraga, mo tó tán mo mọ̀ tán, òun ló fi bà ayé ara ẹ̀ jẹ́. Bọ̀ nínú ìwòye tèmi, ṣáà lè sọ pé
Aláàfin gbéraga sá àbáwọn kan náà ń kọ́ Aláàfin. ẹ máa gbọ́ gángan gbéraga. Lọ́nà wo bàbá? Ẹ ṣé. Àbí ó lè ṣe èso Olúwo ní ń kọ́? Bólúwo bá tẹ̀ kọ́ òun gangan ó gbéraga ni. Mi ti bò. Tí ò bá gbéraga èèyàn máa mọ ẹni tó jù lọ ni. Ó yẹ kó mọ ẹni tó jù ń lọ. Tí ò bá gbéraga òun náà gbéraga kò ṣe kò mọ̀ pé Ilé Ifẹ̀ ó ti wà kó tó di pé Ọ̀yọ́ ẹsẹ̀ dé. Ó yẹ kó mọ̀ ṣé kò mọ̀ pé ọba ti wá láti Ilé Ifẹ̀ wá rúùlù Ọ̀yọ́. Ṣé kò gbọ́ náà tàn rí? Ó yẹ kó mọ̀ so ìgbéraga ni. Lóòótọ́ Olúwo lè máa kọ àbédèmí òye ṣùgbọ́n tán bá ní kí irú ẹ̀ yẹn kó kí wọ́ bọ̀ná tó yẹ kó náà lè tọ́ bọ̀ná. Kò yẹ kó lè tọ́ bọ̀ná. It's not a kid. Ó kì í sọmọdé. Kì í sọmọdé. Ó yẹ kó yé lè yé, ó yẹ kó pọlọ ẹ̀ lè sílẹ̀. A jẹ́ pé nǹkan tẹ̀ ń sọ ni pé ó yẹ kí Aláàfin lè wá sí Ilé Ifẹ̀. Yes. Ṣé wọn kò ní máa wò wípé ta ló fẹ́ wá bá nífẹ̀ẹ́? Ṣé ò ní máa wò bẹ́ẹ̀? Orísun ẹ̀ ní. Ẹni tán bá ti sọ pé Yorùbá ní Ilé Ifẹ̀ lórísun ẹ̀. A ní orísun méjì. Ok, nígbà tí Ìbàdàn tó mọ̀ pé Ilé Ifẹ̀ ló ń ti lọ. Ṣé Ìbàdàn ò ju Ọ̀yọ́ lọ? Ṣé Ìbàdàn tó ju Ọ̀yọ́ lọ ni bàbá? Ok, ilẹ̀ ibi tí Ọ̀yọ́ wà yẹn wọ́n yà lónìí. Ogun ti kó wọn nílùú wọn níbi tán kọ́kọ́ ṣètù sí. Lọ́yọ̀ọ́. Ibi tán wà yẹn wọ́n yà lónìí. Ok, gbé kátẹ̀ bọ́ sí ibi tó kéré. Tẹ́ bá wo nǹkan tó ń lọ lóde òní náà. Wàhálà yẹn tẹ́ bá wo báyìí irú wọn yẹn náà tó bọ̀ fẹ́ kírètì àwọn Fúlàní yẹn láti pé kán wá máa jẹko nílẹ̀ Yorùbá bíi ti bò tàbí kán wá máa yọ á lẹ́nu. Nígbà tó Olúwo bá sọ pé ìran bàbá òun ní Fúlàní tó ní ká máa bọ̀ nílùú. Ok, irú Aláàfin tó yẹ kó parapọ̀ máwọn Yorùbá tó kù pé ẹ gbọ́ ó láti lé àwọn wọ̀nyí sẹ́yìn. Tí ò sì yẹn náà ṣé tó bá ti yá ságbára ẹ̀ máa ka. Agbára ẹ̀ ò ní ká wàhálà yẹn mọ́. Kí ìsì Ifá ló mú Aláàfin? Ṣe rí. Torí ẹni tí Ifá bá mú gbogbo nǹkan máa ń tùbà tùṣẹ́ ni. Ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín. Ṣe rí àwọn bàbá wa tán ná dáfá Aláàfin. Kọ́lọ́n kó yọ wá. Kọ́lọ́n kó dẹ̀ kó wa mọ̀ ọ́ ṣe. Ó yẹ kán lè rí náà rí nínú Ifá pé ẹni ìgbésẹ̀ tó máa gbégbẹ̀yìn ni. Bíi ti bò bàbá. Pé yóò bà nǹkan jẹ́ tó bá ti débẹ̀. Aláàfin ti ń bà nǹkan jẹ́. Ó pọ̀ jù. Ó pọ̀ jù. Ó pọ̀ jù. Ó pọ̀ jù. Gbogbo ìtàn ẹ̀ tó wá ń tàn káàkiri ṣe mọ̀ pé ká ní pé ó gbọ́wọ́ ẹ̀ síbi tọ́wọ́ ń gbé ayé ò ní gbọ́ ìtàn ẹ̀. Wọ́n dẹ̀ ní máa sọ̀rọ̀ ẹ̀. Wọ́n ní máa sọ̀rọ̀ ẹ̀. Pọ̀tìgbà tí ò gbọ́wọ́ ẹ̀ síbi tọ́wọ́ ń gbé ọ̀nà ìtàn ẹ̀ fi ń tàn káàkiri. Aláàfin ṣe kinní kan mo fẹ́ kẹ́ ẹ tàn mọ́lẹ̀ sí mọ́mọ́ ẹ mọ̀ọ́mọ́ ṣe lágbọ́rọ̀ náà. Aláàfin ṣe kinní kan mo fẹ́ kẹ́ ẹ tàn mọ́lẹ̀ kékeré sí tó rà nípa ẹ parí. Ọ̀ọ̀ni ó lo gbòǹgbòǹ tán microphone ó wá fún Aláàfin. Aláàfin wá fi sẹ́yìn báyìí ó wá mú mi. Ṣé mọ̀ pé mo fẹ́ sọ nǹkan kan fún yín lénìí. Ẹni tínú ẹ̀ ò bá ti mọ́ bọ́n ṣe máa ń ṣe nìyẹn. Tẹ́ bá dójú agbo ibì kan ẹ dá wọn mọ̀ yàtọ̀ ń bẹ̀. Àbédèmí òye ẹ mọ̀ wọ́n yàtọ̀ ń bẹ̀. Tẹ́ bá lọ ibì kan ẹ mọ̀ wọ́n yàtọ̀ ń bẹ̀. Àbédèmí òye
láàrin àwọn lọ́balọ́ba inú ẹ̀ ò mọ́ ni. Ní Aláàfin. Yes. Inú ẹ̀ ò mọ́ ni. Tínú ẹ̀ bá mọ́ ó yẹ kó mọ̀ pé bàbá ni Ọọ̀ni jẹ́ sí òun. Kò lè sí nǹkan tó lè sọ pé kó ṣe òun. Bọ̀ nígbà tínú ẹ̀ ò mọ́ òun ti rò pé bóyá wọ́n fi nǹkan sára microphone yẹn ni. Inú ẹ̀ ò mọ́ ni. Tínú ẹ̀ bá mọ́ kò ìyẹn ò kì í ṣe. Olúwo tí ẹ ń sọ àwọn ọ̀rọ̀ kan, Olúwo ní kò sí ọba tó tó ní ọba tó jù lọ ilẹ̀ Yorùbá. Ẹ̀yin á ti mú gbó. Lẹ́mọ̀ occasionally máa ń sọ categorically igbó ò lè jẹ́ kẹ́ni yẹn ní làákàyè láéláé àti mukúmu. Èho ọba tó bá ń fa sìgá láàrin ìgboro sọ́ba ni. Láyé àtijọ́ wọn ni wọn kì í rẹ́rùn òjijì mọ̀mọ́. Wọn à ń rí ibi tí wọ́n bá ti jẹun. Láwọn ọba. Rárá. A ti ní àṣà yẹn nílùú mi bí o. Ọba yìí ò ní jẹun lójú èèyàn. Láyé. Ọba yìí jẹun lójú èèyàn. Láyé. Láyé. Àfi tó bá jẹ́ irú mo ṣe jẹ́ babaláwo ń sìn. Bóyá lọ bá bọfá, bóyá lọ bá ṣàdúà, bàbá òbí tiẹ̀ ni. But bí wọ́n dédé gbóúnjẹ wá láàrin òpè rárá. Tàbí kọ́ bá lóyún máa wọ ní kàkiri kọ́ máa fẹ́ jẹ̀sẹ̀. Ẹ̀kọ́ lóun fẹ́ gbá table tennis. So. Bàbá bó ló ṣe yẹ kó bá gan mọ̀ sí ilẹ̀ Yorùbá? Tọ́ba tó bá jọba gidi bó ló ṣe yẹ kó mọ̀ sí? Ṣe rí nǹkan tí ó yẹ káwọn ọba máa ṣe. Èèyàn mímọ́ ni Yorùbá pè ní ọba tó dẹ̀ bá lérí gbogbo nǹkan. Àbí èdè mi ò yé. Ṣùgbọ́n lóde òní kẹtórí ọba dé patí kó tó máa jẹun rárá. Gbogbo àwọn ẹ̀wà pálapàla wọ̀nyẹn kò tọ́ sí ọba. Kò tọ́ sí ọba. Ibi mímọ́ ó yẹ ká máa rí ọba nílẹ̀ Yorùbá. Kì í ṣe ibi tó bá dí, kì í ṣe ibi táwọn kan bá tẹ̀ ń mu gbó wọ́n sọ pé ẹjọ́ ẹ bá ń ta kankan fọ́mọ rárá ọba ìṣe yẹn. Tàbí kọ́ bá máa gba sìgá mu. Sáwà sọ wípé ẹni tó dá fàyè fún irọ́ ló dá ni. Tó dẹ̀ sọ̀rọ̀ kan lọ́jọ́ kan. Ẹ máa gbọ́ kẹfà ó forí jìn wá o. Kẹfà ó forí jìn wá. Ṣùgbọ́n èmi ò ní gbàgbọ́ pé wọ́n dá Ifá. Ní Ìwó. Yes. Kí ló tẹ̀ sọ bẹ́ẹ̀? Ẹ ṣe mọ̀ pé wọ́n lè ní interest sí. Wọ́n dẹ̀ lè wọ́n lè ní interest sí. Tó bá pàpà dá Ifá wọ́n sá ṣètùtù. Bẹ́ẹ̀ àwọn bàbá wa kan wà ní Ìwó tán jẹ́ awo. Táàdẹ̀ bárò wà ọ̀dàlẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ wọn rí. Yes, tán gbogbo bó ṣe ń ṣe wọ̀nyẹn tínú wọn gan ò dùn sí. Ṣùgbọ́n gbogbo nǹkan wọ̀nyí ọwọ́ àwọn afọbajẹ ní wàhálà yẹn tó bọ̀ wá jù. Tẹ́ ẹ̀ bá múra dáadáa tẹ́ ẹ bá dáfá lọ́dọ̀ àwọn afọbajẹ yẹn tẹ́ ẹ bá wọn àná jẹ́ kẹ́ ẹ rí pépà yẹn o. Agbára kákálẹ̀ ẹ fi sọ pé ẹ wá ẹ jẹ́ káwa náà rí nǹkan yẹn. Tẹ́ ẹ bá tán bá fi lè dìde tó bá jẹ́bi tán ti fẹ́ bàbá Ifá tẹ́ ẹ dáhùn náà ni ẹ yọ àti ẹ ti bá mú ẹsẹ̀ bí wọ́n lọ nìyẹn. Àjẹ́ pé nǹkan mìíràn ti wọ̀. Bàbá ẹ jẹ́ ká wá lọ sí ọ̀dọ̀ àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá. Ṣé ẹ ṣe pé àwọn lọ́balọ́ba ọ̀pọ̀lọpọ̀ ṣé ìsan náà ń balẹ̀ Yorùbá yẹn? Orí ọ̀pọ̀lọpọ̀ àwọn agbésùmọ̀mí àwọn ajínigbé ẹ̀wù wọ́n ti lọ sí ìpínlẹ̀ Ondo ní ọ̀sẹ̀ kan sẹ́yìn wọ́n lọ pa ọba kan mẹ́ ní ọba náà pa o kì í sóje oyé o. Bàbá kí lẹ rí sí irú ọ̀rọ̀? Ṣé rí irú ọba tó ń pa yín báyìí? Irú ọba tó ń pa yín kí Ifá forí jìn ó lè jẹ́ pé wọ́n dọ́dọ̀ ẹ̀ tán bá ṣe negotiation torí káwọn yẹn náà tó wọ ìlú kan
wọ́n ní wọ́n á ti kọ́kọ́ lọ ránṣẹ́ sílùú yẹn tán bá wọn ṣe negotiate tán bá ti gbà fún wọn. Ẹ worú ilé tó ń ṣẹlẹ̀ ní Ìlọrin báyìí ṣe mọ̀ pé àwọn Yorùbá àwọn ọba tó jẹ́ ọba Yorùbá ní Ìlọrin tán dé adé ìlú wọn náà ti ń jà ní Kwara State yẹn. Ìlú wọn àwọn onísùnmọ̀mí ti ń jà ní Kwara State. Ìlú àwọn tó jẹ́ pé ẹ̀mí àwọn kan débẹ̀. So ara nǹkan tó fi dàbí pé wàhálà wà gan ni. Àyàfi tíjọba wọn bá gbógun tì wọ́n bá ṣe gbógun tì wọ́n. Àwọn bá kan tiẹ̀ sọ fún ọ̀fẹ́ rí ṣẹ̀ṣẹ̀ nílùú ìlú tí ọba díẹ̀ ṣiṣẹ́ ṣe ọ yáwọ́ fún àwọn agbésùnmọ̀mí láti lè wọbẹ̀. Kíákíá ni kíákíá ni ó kéré ọba tó sọ pé òun ò fẹ́ rí àwọn oní ìṣẹ̀ṣe náà ó yẹ kí mọ̀ pé kì í ṣe fáná fi mu kì í ṣe fáná fi yàn àbí dèmi òye tó bá ṣe fáná fi yàn kò sọ́ba tán lè fi fáyàn kó sọ pé òun ò fẹ́ rí oníṣẹ́ ìṣẹ̀ṣe nílùú. A ronú pé ìgbà kan náà máa ń dáfá fún un Ifá náà máa fi ṣe tóun ṣe tìtù tóun ṣe but ìlú míì tán bá ti fún àwọn afọbajẹ ibẹ̀ tán bá ti fún wọn lówó tán ṣe ó ti jọba náà nìyẹn. So kò sọ pé kí wàhálà máa sí nírú ìlú yẹn gbẹ̀yìn. So ajẹ́ pé Aláàfin yóò lè wá fowó lálẹ̀ ní òkè. Rárá o ẹ lásán fún wa bọ̀ kò lè wá. Bàbá Aláàfin yóò lè sọ pé òkè mẹ́sìn mọ́ ń bọ̀ lọ́dọ̀ yín o. Kí lásán wá kọ́kọ́ gbàyè nílé Ifẹ̀ náà ó tó sọ pé òun bọ̀. So ẹ̀yin sábàfin lẹ́yìn. Sẹ́rẹ́ àwọn tó bá tẹ̀ ń da nǹkan rú yẹn òkè mẹ́sìn ò fẹ́ yẹn. Bàbá bó wàá ní gbogbo àárín ọba òṣètù ńlẹ̀ Yorùbá tá a bá dẹ̀ wo Ọọ̀ni ò sí ní wàhálà kankan tí ń fà onírìṣà kò sí nǹkan tó kan bàbá ní gbóhùn kankan lẹ́nu ẹ̀. Nǹkan tí ò fi ṣètù. Bó nílẹ̀ Yorùbá ṣe wá fẹ́ ṣètù. Nǹkan tí ò jẹ́ kí ilẹ̀ Yorùbá ó ṣètù báwọn kan ṣe ń gbé sókè làwọn kan ń gbé sílẹ̀. Ok irú ẹni bá gbọ́ rédíò ní irú ọba tó gbowó ní Kwara State báyìí tó ní kán wá pààyàn nílùú ṣèbọ́ba náà ni ọba náà náà fi jẹ́ tó dẹ̀ tàwọn aráàlú ẹ̀ fáwọn agbésùnmọ̀mí ọba náà ni so gbogbo nǹkan tí ò jẹ́ kí ló ṣètù nìyẹn. Olóyè Sunday Igboho wọn ti fọ́ lórí ọ̀fẹ́ ẹ̀yin náà ti gbọ́ wọn ni kọ́ máa yan fanda ilẹ̀ Yorùbá irú àmọ̀ràn wọlé lẹ̀ fún Olóyè Sunday Igboho lórí ọ̀rọ̀ Yorùbá nation. Ṣe rí lórí ọ̀rọ̀ Yorùbá nation náà ìmọ̀ràn tí wọ́n tẹ̀lé fún àbúrò wa yẹn ni pé one kó ṣe sùúrù díẹ̀ kó ṣe akọni ní ìgbọ́n kó ṣe sùúrù nítorí pé ọ̀rọ̀ tí ò bá sí pé ọmọ wa ló wà níbẹ̀ báyìí àbá ní kó tẹ̀síwájú ìbọn ọmọ wa náà ti ní àárẹ̀ ọmọ wa ní àárẹ̀ so a dẹ̀ gbọ́dọ̀ ó dáa kò dáa a gbọ́dọ̀ gbárùkù tí ká má tẹ ó ń gbìyànjú tiẹ̀ Tinubu ń gbìyànjú tiẹ̀. Tinubu ń gbìyànjú o. Ó ń gbìyànjú. Ọ̀gá ní ìyá múdà o. Ọ̀bẹ ń rẹ́lá ọmọ ayé ni ò jẹ́ kí iṣẹ́ ò yọ báyìí. Ká ní pé ṣe rí àwọn Haúsá Fúlàní wọ̀nyí èèyàn burúkú ni wọ́n. Èèyàn burúkú ni wọ́n. Èèyàn burúkú ni wọ́n. Ṣé ló yẹ kí àṣà mọ̀ pé Ọlọ́run tó dá gbogbo ayé á gba àkóso lọ́wọ́. Bàbá tẹ́ bá wo Olóyè Sunday Igboho sìn kò sáriwo kankan tààrà. Rárá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn kan lọ sọ́dọ̀ Olóyè Sunday Igboho wọ́n ní àwọn olóṣùkà wọ́n lọ síbẹ̀ wọ́n jáde ńgbà tí wọ́n ti Olóyè Sunday Igboho mọ́ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nísìnyí báyìí wọ́n wá ń lọ pẹ̀lú òṣùkà lórí àwọn ẹtí mọ̀ wọn.
kò lè gba tiwọn torí ó mọ̀ pé ejò ni wọ́n ó ti mọ̀ pé ejò ni wọ́n bó dẹ̀ ti mọ̀ pé ejò ni wọ́n kò sẹ́ni lè fi jò sábẹ́ bẹ́ẹ̀dì kó lóun fẹ́ sùn kò ní rọrùn sùn. kò ní oorun ò ní kunjú yẹn so ó mọ̀ wọ́n ọmọ Yorùbá ni ó dẹ̀ mọ̀ pé kò sí tútàn lè ta ó mọ̀ pé kò sí tútàn lè pa so kò lè gbàtà wọ́n yẹn. bàbá lórí àmọ̀ràn fún akílà àmọ̀ràn lórí àwọn báwọn ajínigbé ṣe ń wọlé Yorùbá báyìí torí bàbá tó bá fi lè mú atẹ́gùn tó fi náà ká aṣọ nínú yàrá ẹni tó sá tiẹ̀ síta kọ́mọ́ ṣàfihàn o. fẹ́rí àmọ̀ràn tí irú wa ẹ̀ka lè gbà ìjọba náà la máa bẹ̀ ìjọba la tó bọ̀ máa bẹ̀ bẹ́ẹ̀ ṣe rí àwọn eré àkàn tó wà ńbẹ̀ àwa gan-an tájọ́ ọmọ Yorùbá ká múra ogun. bíi ti bó bàbá. ẹni bá ní gbẹ́rẹ́ kan kó máa sin nítorí ogun. wọn chọọchì tán dálẹ̀ yìí wọn ní ká múra wọn chọọchì pọ̀ káàkiri. wọ́n tàn wá jẹ ni. kí ló tẹ fi sọ bẹ́ẹ̀. good tẹ bá wo ẹ̀rọ móhùnmáwòrán dáadáa ẹ rí pé àwọn pásítọ̀ gan wọ́n ti gbé lùgbò táwọn náà lọ ń tagbọ́n ṣé pásítọ̀ tó sọ pé má dúró dègbà táwọn wá fẹ̀bọn ká ẹ mọ́lé o gbára ẹ o tó bá rògbò ayẹta lọ sin o tó bá rí tàdákò lọ sin o ara àwọn pásítọ̀ náà ni wọ́n mọ̀ pé nítorí àwọn pásítọ̀ tó ń sọ kéékèèké tó ń sọ pé ẹ gbọ́dọ̀ sílẹ̀ wọn àmọ́ Ọlọ́run wọn gbà pé Ọlọ́run wà ẹni bá gbà pé Ọlọ́run wà á gbà yìí pé gbogbo nǹkan tọ́lọ́run dá dáadáa ni àbídèmí òye yìí gbogbo àwọn wọ̀nyẹn wọ́n bìlífì bẹ́ẹ̀ irọ́ náà ń pa gbogbo wọn náà ti kiri gbogbo eléyìí tí ò bá lè tó bá jẹ́ ọmọ Èkìtì á lọ sógun state á lọ gbàgbára á lọ sógun ẹ múra fún un á wá síbi àwa máa pariwo eléyìí tó bẹ tógun state wọ́n wá síbi wọ́n wá rọra wọn lágbára àwọn ọmọ ìjọ tọkàn ń waste lánàá wọ́n ṣe mí. lọ́la ìjọ tán ti ń jiyàn kó lẹ Yorùbá èmi ò tí ì gbọ́ pọ́n jí pásítọ̀ gbé o láti ẹ̀jẹ̀ pásítọ̀ ìwọ̀nba ní àwọn èèyàn náà ń jí gbé ju ọjà àwọn mẹ́mbà àwọn pásítọ̀ tán ti gbọ́n. tán ti gbà bòdì gan. ó ti ẹ̀ lójú pásítọ̀ ńlẹ̀ Yorùbá Nàìjíríà táwa ilẹ̀ Yorùbá ẹ̀ tẹ́yìn ẹ̀bọ̀n títí bàbá mú òkìgbẹ́ búkú mẹ́ lára wọn ayẹta àwọn ọmọ tó dẹ̀ mọ́ farawé wọn. wọn ní dúró sí tòsí láti ṣe. ṣùgbọ́n òkìgbẹ́ Jésù náà ń pè é. òkìgbẹ́ Jésù. ayẹta Jésù ni. Jésù. à ń ṣèdúpẹ́ rẹ̀ wọ́n tún máa ń ṣèdúpẹ́ rẹ̀ sọ́ọ̀sì pé àwọn yìnbọn kò wọra wọn. wọ́n tàn wọ́n jẹ ní sẹ́ẹ̀. ṣé kò sí òkìgbẹ́ Jésù àtàyẹta Jésù. ọmọ ẹ̀gbọ́n ti Jésù ló sọ̀rọ̀ tán bá ní òkìgbẹ́ òwà tán bá ní ayẹta òwà Jésù tẹ́ fi ṣe yẹn ni mi ò gbórí ṣé Jésù ṣayẹta nígbà tó wá sáyé sókìgbẹ́ nígbà tó wá sáyé aláwọn tán àbáwọn pásítọ̀ fúnra wọn tán ti kiri gbogbo lọ sí stéètì míì wọ́n á lọ sí stéètì míì bàbá kan wà bíi tó mọ nǹkan yìí dáadáa wọ́n á gbowó lẹ́bẹ̀ẹ́ wọ́n á bá wọn ṣe wọ́n bá débi wọn máa àkàtì ẹ̀ lélẹ́ rí ẹ bá rí bẹ́nìtì pásítọ̀ míì wá bà yín olóńdè okùn ṣòkòtò pásítọ̀ míì ó ti ṣe bàǹtẹ́bùkù. yes abẹ́ singlet pásítọ̀ míì tẹ́ bá rí. ìbọn ò lè wọlé láyé àwọn ọmọ ìjọ dẹ̀ mọ́ farawé yóò dẹ̀ mọ́ sí dèlè France yóò dẹ̀ mọ́ pẹ̀jẹ́ Jésù yóò dẹ̀ kọ́ prophet kìnìún kan sórí sáńbọ̀dù. tó gangan tí mò ń sọ ni. bàbá ẹ máa bá mi sọ fún gbogbo ọmọ Yorùbá pé ká má jókòó tẹ̀tẹ̀rẹ̀ àsìkò tí tó. ọ̀nà là ń sọ yìí. tó bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ọmọ yín mú. wà ní kí ni wà ní wọn ni bàbá yẹn ń pa Jésù lolúwa. ẹgbẹ́ Fúlàní bá dé ó bá dé ńlá lè jò ìbá àdẹ́mọ̀ pé èsì Jésù kan níbẹ̀ kan kò sí Jésù kan níbẹ̀ kan kólúkúlùkù kan tó lúkálùkù bá ní láti fi ṣagbára kó tètè lọ máa wá sílẹ̀. àtàwọn ọba gan bàbá ọmọ ìjà àwọn ọba gbé. wọ́n sì ní jẹun gbẹ́ nígbà bá kí á lẹ̀. ẹ̀rù wá ń bá àwọn èèyàn tán wá ń lu òyìnbó àti wá Nàìjíríà o.
sàn níbẹ̀rù ni nígbè ọba ìhó ọba láàfin kàn dédé ọbẹ̀ tàbí kọ́ bá mi lọ ní mọ́tò rẹ̀ kàn dẹ̀ dá dúró tọ́jú sókè kọ́ bá ti dojú bolẹ̀ dojú bolẹ̀ akadẹ̀ mú bẹ́ẹ̀ ní mú ẹ̀gbin ni lọ́ni ó yá ẹ wá máa dáwó láti bọ́ ọba yín sílẹ̀. bàbá sọ yẹ kó rí bẹ́ẹ̀. mọ nǹkan tá à ń sọ náà nìyí kò yẹ kó lọ bẹ́ẹ̀ èsì ni ìdọ̀tí ni ká ní ọba la pé kò yẹ kán bá ọba níbi ìdọ̀tí náà sọ́ba òun ò rówó sóògùn ni yes ṣé kò rówó sóògùn ni àtẹ̀ tó gbọ́ tẹ àwọn aráàlú pé wọ́n lè má rówó láti fi sóògùn láti fi ra nǹkan sọ́ba náà tó rówó sóògùn. Sọ́ba náà rówó sóògùn ni. so nǹkan tí mò ń sọ nìyẹn ṣé á lóun ò lówó wọ́n fẹ́ fi sóògùn ni. wọ́n wà mú ọba wọn àhẹ́ bí ọ̀gá. so it's nonsense. bàbá láwọn Kwara láwọn apàbẹ̀ kan Kwara tèkìtì tọ́ba bẹ́ẹ̀ ní yìnbọn ọba náà ń gbébọn ọ̀nà yìí. kò sẹ́ni tí ò ti níbọn lára wọn. ọba gan ń gbébọn ní Kwara láwọn apàbẹ̀ kan Kwara. mo ní àwa tí Èkìtì ń bí tòǹdó ń bí Ọ̀ṣun kankan náà tí ì bára wọn sọ̀rọ̀. ẹ sọ bóyá gbogbo wọn ò tiẹ̀. kókó lúkúlùkù náà ó bọ́ síta ẹni tọ́lọ́pàá bá fẹ́ mú ẹgbẹ́ ọlọ́pàá ẹ má máa wọn ọmọ wa fún ìbọn mọ́ ẹ jẹ́ káwa náà ní nǹkan ìjà sílé. gbogbo àwọn Haúsá tẹ́ ń wò wọ̀nyẹn tán kó bárẹ̀ kankan káàkiri yẹn ṣé kìí sàárín ìgboro nílẹ̀ Haúsá wọn kó káàkiri ni. tí ò jẹ́ wọn lójú lọ́hùn. tí ò ní túmọ̀ sí wọn ìgbọ́n tán bá ti dé bí lọ́lọ́pàá máa yan garagara mọ́ wọn wọ́n máa halẹ̀ mọ́ wọn wọn ò dẹ̀ lè ṣe nílẹ̀ Haúsá ẹ̀bí Nàìjíríà kan náà pè wá àbí gbogbo iṣẹ́ tó yẹ káwọn ọba ilẹ̀ Yorùbá gan sí nìyẹn. nǹkan tó wá wà nílẹ̀ ìságbára wa Àmọ̀tẹ́kùn wa kà. ìwé náà fi má Àmọ̀tẹ́kùn o. ẹ ṣe wọ́n gbìyànjú o wọ́n gbìyànjú torí àwọn tọ̀dọ̀ wa níbí wọ́n gbìyànjú. náà ń wọnú gbó. yes dáadáa tó jẹ́ pé ẹni ọjọ́ mẹ́ta tó ti sọ pé àwọn Haúsá kan ní ibo wọ́n lé wọn dé sínágọ́gù pẹ̀lú àtòògùn àtọ̀bẹ àtẹ̀bọ́n tán kó dání. so ọba kan lẹ̀ Yorùbá ó ní òun ọba máa ṣoògùn ìyàwó ló lóun ò gbọ́dọ̀ ṣoògùn. ó fẹ́ pa ni. bàbá ẹ sọ̀rọ̀. ìyàwó rẹ̀ fẹ́ pa ni. bíi ti bó torí ìyàwó ní ìdílé Jésù ló ń tu ìdílé pásítọ̀ ló ń tu wá pé wá fẹ́. kí lọ fẹ́ Jésù kí lọ Jerusalem lọ fẹ́ Jésù. ó fẹ́ pọ̀ bá yẹn ni ó fẹ́ wéèsì ẹ̀. a jẹ́ pé èèyàn jẹ́jẹ́ ò kí ń jọba. jẹ́jẹ́ mi mo jókòó kí ń jọba. ọmọ Jésù jọba. bíi ti bó bàbá ẹrù ọkọ̀ ò sí ọrọ̀rùn. yes bíi ti bó. wọ́n á ṣe tìtùlú ọjọ́ bá tẹ̀ náà gbogbo ẹ̀sìn ní ọba ń ṣe gbogbo ẹ̀sìn ní tọ́ba gbogbo ẹ̀sìn ní tọ́ba o so kò jẹ́ dandan pé ọba kan ṣẹ̀ṣẹ̀ sọ gbogbo ẹ̀sìn ọba ló ní ọba yóò gba Jésù rírẹ̀ ló burú. bíi ti bó bàbá. mi ò rí ọba àwọn ẹ̀ sùn ọ̀. ọba tó bá gba Jésù ayé rẹ̀ yé dáa. gbogbo ọba mọ̀ ń gbọ́. bàbá ọba tó gba Jésù adé apẹ ló ikú kẹ lọ fara rí Fúlàní ẹni gba Jésù kẹ lọ sọ́dọ̀ Fúlàní tàbí kẹrin gbèrègbèrè. ń láwọn ní ogbó kan Kwara pápálẹ rẹ mọ. bàbá ọdẹ akátó máa lọ gbogbo àwọn èèyàn nílẹ̀ Yorùbá àti pásítọ̀ o àtàfà o kí gbogbo ẹ fi òdì lọ dira. ẹ lọ dira. àwọn àfáà gan ti dira tẹ́lẹ̀. àìmọye tírà táwa kan máa gbára lé táyé Jésù ẹ lọ sọ́dọ̀ Muslim tírà burúkú kẹbọn fi yé bá kẹwọn kan fi yé sí ẹ bọ́n ṣe bá kiri ní tẹnu yẹn bọ̀ nígbà bá ti débi ẹ̀nà gbé Bíbélì dání ọ̀nà kan mọ̀ wé gan kó gbé Bíbélì kó yàn ó sí Jésù
ṣé Jésù rí nàrí anybody bẹ́ẹ̀ àìkárí nàrí ara wa. Ara wa. Yes. Ó dà ẹ wo mo kí gbogbo wa ní Dòdò ní Àwùsí mo kí wa ní Dòdò ní Àwùsẹ̀ bàbá olórí awo òkè mẹ̀sí ẹ káàbọ̀ ẹ ṣé gan o torí ẹ tún ti la wà lóyè ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ò yí ọ̀pọ̀lọpọ̀ wa mo dẹ̀ mọ̀ pé ètò yìí yọ̀dọ̀dọ̀ àwọn ọba ẹ̀yin dá wà nílùú òyìnbó ẹ máa fàdúrà ràn wá lọ́wọ́ Nàìjíríà o Nàìjíríà ò rọrùn o pàápàá jùlọ ilẹ̀ Yorùbá everybody inú fún àyà fún ní ẹni tí ó bá lóògùn wọ́n jí gbé o ẹni tí ó bá dúró re wọ́n jí gbé ẹ̀yin aráàlú òyìnbó ẹ̀yin náà yà ṣiṣẹ́ sára o kẹ́yin náà dira yín ẹ lè wà nílùú òyìnbó kéèyàn dira kó tó wá Nàìjíríà dáadáa lọ́sibọ́ wà dé Nàìjíríà tán ọ̀fẹ́ wá dálé sẹ́lẹ̀ náà palẹ̀ mọ́.